àwọn ewu méje rèé o tó rọ̀ mọ́ ṣíṣe ìdí ńlá eléyìí táwọn olóyìnbó ń pè ní BBL àti ìlànà tí wọ́n ń gbà á ṣe ewu méje tó rọ̀ mọ́ ìdí ńlá táwọn èèyàn ń ṣe. ìjọ mọ̀ pé ṣíṣiṣẹ́ abẹ ìdí ńlá tí olóyìnbó ń pè ní Brazilian butt lift BBL wà lára àwọn iṣẹ́ abẹ oge cosmetic surgery tó léwu jùlọ lágbàáyé. BBL léwu débi pé ó kéré tán èèyàn kan nínú 3,000 tó bá ṣe iṣẹ́ abẹ yìí ló ṣeéṣe kó pàdánù ẹ̀mí wọn lásìkò iṣẹ́ abẹ náà. tí àwọn dókítà bá ṣe iṣẹ́ abẹ yìí wọn yóò mú ọ̀rá lára àwọn ẹ̀yà ara mìíràn bíi itan tàbí ikùn, wọn yóò wá lẹ àwọn ọ̀rá tí wọ́n gé wọ̀nyí pẹ̀lú ìlànà kan tí wọ́n ń pè ní liposuction tàbí induction láti lè jẹ́ kí ìdí ẹni tí wọ́n ṣe iṣẹ́ abẹ náà fún kó tóbi jọjọ. ṣùgbọ́n ṣá àwọn ewu tó rọ̀ mọ́ iṣẹ́ abẹ yìí pọ̀ díẹ̀ tó sì máa ń mú ẹ̀mí lọ lọ́pọ̀ ìgbà pàápàá. àwọn ewu náà nìwọ̀nyí o, ewu méje tó rọ̀ mọ́ ṣíṣe ìdí ńlá. ewu àkọ́kọ́, ọ̀rá tí wọ́n gbé láti inú ikùn tàbí itan síbi ìdí yìí lè kó sínú ẹ̀jẹ̀ ẹni tí wọ́n ṣiṣẹ́ abẹ yìí fún, tí wọ́n ń pè ní fat embolism, lẹ́yìn tó sì lè ṣe àkóbá fún un. ohun ẹlẹ́ẹ̀kejì, ọ̀rá yìí sì tún lè lọ sínú àwọn ẹ̀yà ara bíi ẹ̀dọ̀fóró, ọpọlọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, èyí tó lè fa ìṣàn rọpárọsẹ̀. ẹlẹ́ẹ̀kẹta, bákan náà ó lè ṣokùnfà kí ojú ẹni tí wọ́n ṣe iṣẹ́ abẹ fún yìí fọ́ pátápátá. ẹlẹ́ẹ̀kẹrin, ó ti lè mú kí onítọ̀hún má lè sọ̀rọ̀ dáadáa. ẹlẹ́ẹ̀karùn-ún, eléyìí tí ń jẹ́ àkótán abẹ, iṣẹ́ abẹ ìdí ńlá yìí tó lè tètè fa ikú òjijì fún ẹni tó bá ṣe é torí àwọn ewu tó rọ̀ mọ́. ẹlẹ́ẹ̀kẹfà, àwọn ewu míì tó rọ̀ mọ́ iṣẹ́ abẹ ìdí ńlá ni kí kòkòrò àìfojúrí tí olóyìnbó ń pè ní infection wọ ojú iṣẹ́ abẹ yìí. ẹlẹ́ẹ̀keje, nígbà míì ìdí tí wọ́n kó ọ̀rá sí yìí ó lè má dúró dáadáa, ó lè wọ́ tí ìdí kan yóò sì tún jù kan lọ. lóòótọ́ ọ̀pọ̀ obìnrin ló ṣe iṣẹ́ abẹ yìí káàkiri àgbáyé, ṣùgbọ́n kò tíì sí ní pàtó iye òǹkà obìnrin tó ń ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́dọọdún. tó o bá fẹ́ ṣe iṣẹ́ abẹ ìdí ńlá, rí i dájú pé o lọ sọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà tó mọ̀ nípa iṣẹ́ abẹ yìí dáadáa o. yóò sì dára kí o lọ sí ilé ìwòsàn tí ìjọba fi òǹtẹ̀ lù kí o sì ní ìmọ̀ tó tó lórí àwọn ewu tó rọ̀ mọ́ iṣẹ́ abẹ yìí. kí lójú tẹ̀yin náà rí sí iṣẹ́ abẹ ìdí ńlá? ẹ máa bá wa fi èròǹgbà yẹn sábàlá àríwísí, ẹ máa tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká. ẹ ṣeun o bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 16, bàbá gbogbo.